kí ló lè mú àwọn èèyàn máa tẹ̀lé ẹni tó fẹ́ díje láì gbowó lọ́wọ́ rẹ̀? Kí ló lè mú wọn dúró nínú oòrùn tí yóò da aago 12 tí ó di láago 2 tí wọ́n sì ní kú ọ̀bẹ? wọ́n dúró síbẹ̀. yá tí ó jẹ́ pé nígbà tí wọ́n bá parí gan yóò tún wọkọ̀ lọ́lé àwọn máa ń rìnsẹ̀ lọ. Kí ló lè mú wọn ṣe tó bẹ́ẹ̀ yẹn láì ha 1 náírà fún wọn tí wọ́n tún fowó wọn ra aṣọ lọ́jọ́ Monday tí wọ́n fi ṣe wọ́n lẹ̀? Ìbéèrè àkọ́kọ́ nù part Ènìyàn o. Kí ló lè mú wọn ṣe tó bẹ́ẹ̀ yẹn? Kí wá ni ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ máa rò láti pay wọn back, láti san ẹ̀san yẹn? Irú àwọn yẹn tí wọ́n bá ṣépè tí irú olóṣèlú bá débẹ̀ tán tí wọ́n ṣépè fún yóò mú tí wọ́n bá ṣépè gan tí wọ́n lo àdàbí yóò di Nebukadnezari inú igbó yóò jẹ ẹranko tí wọ́n bá lo àdàbí fún gan yóò ṣiṣẹ́. Ṣùgbọ́n kí wọ́n lẹ́nu yẹn lè ṣe láti mú tí wọ́n fi mọ rántí ọjọ́ táwọn dúró ní oòrùn tó fi jẹ́ pé wọ́n mọ̀ ṣàdúrà fẹ́ tán torí ẹ̀ dúró ní oòrùn, tí wọ́n mọ̀ rántí ọjọ́ tí òjò pa wọn tí wọ́n sì mọ̀ ṣàdúrà fẹ́ tí wọ́n torí ẹ̀ tójò pa wọn. Comrade, láì fún yàn kan ní 1 náírà, láì ṣe pọfupọ́ọ̀fù, láì fún wọn ní snacks, láì fún wọn ní omi table water ẹyọ kan, nǹkan kan wá jọ mí lójú lánàá fẹ́ẹ̀ rírú ẹ̀rí níjọ wọn ti ń ṣòṣèlú. Ṣé ẹni bí tí wọ́n dúró sí wọn ẹgbẹ́ òṣèlú 3 ń lò ní ọ́fíìsì ńbẹ̀ ó dojúkọra wọn ó dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àwọn ẹgbẹ́ òṣèlú kan wá bọ́ sínú ilé wọ́n dẹ̀ lọ kó table water jáde wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ha fún wọn tí kì í ṣẹgbẹ́ òṣèlú tó wà bẹ́ẹ̀ kì í ṣe òṣèlú táwọn ilé ìṣe. another party ó sì ń ha omi fún wọn. Àwọn ẹgbẹ́ òṣèlú mi yẹn wọ́n wá tilẹ̀kùn ọ́fíìsì wọn tó fèsì ibẹ̀ tó súnmọ́ ẹgbẹ́ bẹ̀ wọ́n wá join wọn wọ́n wá ṣàdúrà Ọlọ́run wọ́n á gbọ́kùnrin débẹ̀ o unconsciously pẹ̀lú aṣọ ẹgbẹ́ òṣèlú mi lọ́rùn wọn. Ṣé a sọ pé personality ni àbí nǹkan ti fẹ́ dáa àbí lóòótọ́ ní aráàlú ti mọ ibi tó ń lọ? Because tá a bá sọ pé ẹni yẹn lọ dáa ṣé mọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú mi yẹn táwọn náà lọ support àwọn náà dáa lé yẹn nu ẹ ti ń fún àwọn èèyàn míì lómi òun náà dáa lé yẹn nu àwọn tó wá wá yẹn náà àwọn náà mọ iyì tó dáa nu àwọn náà dáa lé yẹn nu. So bí nǹkan ṣe ń lọ yìí ṣé àwọn ìbéèrè mi ti pọ̀ o. bẹ́ẹ̀ni ẹ wá bẹ́ẹ̀ in sequence ẹ bá mi mu. n tá n fẹ́ moreover n tá n fẹ́ ni pé ẹni tó ṣe pé yóò mọ tún nǹkan ṣe tó ṣe pé kì í ṣe bó ṣe bá ayé ni ó ṣe fi ayé sí. Ẹ mọ̀ gba ipa àmọ́ sọ kí nìkan bíi pé leader mọ̀ ẹ́ imagine society náà dẹ̀ mọ̀ ẹ́ evolve. Ó túmọ̀ sí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí especially the 2027 election táwọn wò lọ́wọ́ ó kọjá ọ̀rọ̀ òṣèlú ó kọjá ọ̀rọ̀ political party. ẹgbẹ́ ibi tí mo wà ní no ọmọnìyàn wọlé wá fún ní àpẹẹrẹ wọ́n ń gbọ́ mi ní ìdí ọ̀sán lọ́wọ́ báyìí ẹ ti mọ ọ̀nà Èkó yẹn ni o orí bíríìjì yẹn la gbà lánàá ìdí ọ̀sán máa rántí ká tó débi bíríìjì tá a máa gún lọ́jọ́ bẹ́ẹ̀ ìdí ọ̀sán náà ń pè bẹ́ẹ̀ bóyá kì í ṣe yẹn mẹ́tò máa rántí orúkọ bẹ́ẹ̀. Mo wà nínú ilé kan bẹ́ẹ̀ lánàá nígbà tí mo dé inú ilé yẹn bí mo ṣe sọ̀kalẹ̀ ládùúgbò mi ìfẹ́ káwọn èèyàn gẹ̀ẹ́tù nù sẹ́ni tó gbé mi lọ mo ní pé ìfẹ́ káwọn èèyàn mọ̀ bí mo ṣe jẹ́ o bí mo ṣe sọ̀kalẹ̀ tí mo wọnú ilé mo ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán bẹ́ẹ̀ ẹni ẹ wá sọ̀rọ̀ fún mi pé ó ní ṣé ẹ lè ẹ bá imagine pé ibi tẹ wáì ẹ máa bọ̀wọ̀ lágbájá bíi mo ní mi lè ẹ bá mọ̀ o because ẹni tó send fún mi kò rí mi rí ó kàn máa ń gbọ́ mi báyìí ni bàbá yẹn ọwọ́ ta náà lè máa bá. ń fa bọ́ ẹ lógún abójó gbénu sa. Ó ní ṣé ẹ mọ̀ pé ẹ lè bọ́wọ́ lágbájá bíi mo wá ní èmi náà mọ̀ o pé bọ̀ ṣé ẹ mọ̀ pé inú mi ló pé bàbá yẹn pè mí ó láwọn fẹ́ rí mi ọmọ kékeré gan ló pè mí láwọn fẹ́ rí mi mo wá fi rí dáàdi wọn wá ní pé ẹ bá ó ní mo wá ní sọmọ yìí sọmọ mi rí ni ó lóun ti wá bí rí ìyẹn àgídìgbò o mo ní nígbà Christmas ó ní no ó ní kì í ṣe gba Christmas o ó ní wọ́n ránṣẹ́ sí mi mo níta ni ó ní Oriyomi ní kọ́wọ́ ni ẹ̀ kí ló wá ṣe ń gbà yẹn ó dẹ̀ ka fún mi you don't know the person but you are paying the school fees. Mo ní láti bò ó ní from GS3 bó lọ́wọ́ ó ní SS3 ẹni tó ń sọ lónìí ẹ̀sán ó ní ibẹ̀ lọ sí ti mọ̀ mí ó ní ẹ̀ bàbá yẹn ní lóòótọ́ ni bàtà bọ́ sórí ọlọ́kadà tẹ̀lé mi wọlé ó ní ṣé ẹ lè ever imagine pé ẹ lè bọ̀wọ̀ àti ẹ̀yìn yẹn wà níbí mo ní honestly ó ń ṣe mí bí àlá bí mo ṣe ń lọ nǹkan tí mo fẹ́ fà ọ́ ni ìbò tó ń bọ̀ lójú ọ̀nà kì í ṣe ìbò ẹlẹ́gbẹ́sẹ́gbẹ́ ìbò personality dátì ẹ̀ mọ̀ báwo lẹni ṣe jẹ́ níbo ló ti ń bọ̀ kí láti máa ṣe bọ̀ rẹ̀ ẹni tí ò bá ní àti máa ṣe bọ̀ dáadáa yóò wà affected
now lórí nǹkan tó ṣẹlẹ̀ lánàá tó fi lè mú ẹgbẹ́ òṣèlú mi lọ kó omi fáwọn tó wà ń bẹ̀ toró ṣèlú yẹmi sí kíní kan. anti-party mọ̀nà. torí bá ṣe sọ ni yes torí kíní kan yé mi pé àwọn bíi tèmi ti attend rally rí wọ́n mọ̀ induce èèyàn ni láti wá ipe ẹ bá pín iye báyìí ẹ bá pín báyìí ṣùgbọ́n fún wọn láti wọ́n bẹ̀ without asking for a dime wọ́n lọ lé joyfully ẹ ráyọ̀ lójú wọn despite pé wọ́n rìn ẹ ráyọ̀ lójú àwọn èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ òsì pé èmi ń sọ nǹkan kan pé a ti shift kúrò níbi tá a wà kì í ṣe òṣèlú gbà yẹn òṣèlú ti change báyìí what do we really need I need ẹnìkan tí ó kàn síwájú pé lágbájá báyìí síwájú ẹ jẹ́ kí society kó padà sí nǹkan tá a fẹ́ bí orí tí mo lẹ́nu yẹn sọ pé remake the world à ń wọ ẹni tó tún ayé ṣe in another way tó ṣe pé tẹrú tọmọ a sì lè identify pé pedestal kan náà la wà ṣùgbọ́n ṣe pé by and large níta rí lọ́wọ́lọ́wọ́ ni pé àwọn kan wà lókè wọ́n fa àwọn kan sísàlẹ̀ pátápátá láì nílé dáhùn jẹjẹ inú wọn dẹ̀ máa dùn now a kàn nídìí ẹni tí ó connect ẹni tó wà nísàlẹ̀ tí ó connect ẹ̀ mókè let me put it this way tó bá ṣe pé bí gbogbo àwọn tó fẹ́ jáde láwọn state bá ṣe rí lélẹ̀ honestly Nigeria will get to a better position ṣùgbọ́n mo kàn rí nǹkan kan yìí pé àwọn tí ó wọ bàtà sọ́pọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. kẹ́ ẹ tó kú ọ̀bẹ yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ti dáhùn. ok ẹni tí wọ́n torí ẹ̀ jáde báyìí ojú rẹ̀ ọ̀fọ́ orí wọn o. ẹ ṣe téèyàn bá wá kọ̀ láti wá ṣe the needful torí ṣàmọ̀ pé gbogbo tẹ̀dá bá ṣe láyé èyí ó ta kókó ẹ̀ mọ́ nǹkan kan ni téèyàn bá wá kọ̀ láti ṣe àwọn nǹkan àwọn ìpè kan wà tó ṣe kò ní ìdí kéèyàn ò ṣe tí a bá mí kanlẹ̀ láì torí nínú orin kan ní orin Anglican ó ní Ọlọ́run gbọ́ ìmí kanlẹ̀ rẹ̀ yóò gbé orí rẹ̀ ga bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìmí kanlẹ̀ tálákà tí wọ́n bá mí kanlẹ̀ lásán pé bá a ṣe báyìí mò ń sọ fún yín pé nígbà kan àwọn kan jáde wọ́n láwọn fẹ́ contest election around 2003 gan lọ́rọ̀ tí mò ń sọ yìí táwọn women leader fi ń sọ fún wọn women gbà yẹn wọ́n kóra wọn jọ pé pẹ̀lú báwọn ṣe ń lọ táwọn lọ káàkiri àwọn ọmọ pain táwọn ni if you fail to give us what we need báyìí báyìí ló máa ṣẹlẹ̀ so tí àìsè pé láìṣe nǹkan gangan àdàbí wọn ló jáde ìpè lọ àfi kéèyàn yà make sure pé èèyàn reciprocate nǹkan tán ṣe yẹn by giving them their desire bí èèyàn bá lè ṣe kí quality wà equity gbọ́dọ̀ wà. wọ́n gbọ́dọ̀ máa rántí ọjọ́ ìní. it's a memorable day àyíṣe gbọ́dọ̀ lè mọ nǹkan dé tiẹ̀ lẹ̀ àwọn àmì kan máa ń ṣẹlẹ̀ nu ayé yẹn tí o mọ̀ pé ọjọ́ tí nǹkan ṣẹlẹ̀ ni àwọn ẹgbẹ́ níjọ wọn nǹkan dé ti ọjọ́ ìbílẹ̀ ńgbà mi wọn kàn wò kí làwọn nǹkan for example when my dad was born wọn kàn dé tilẹ̀ ṣùgbọ́n wọn níjọ yẹn ní ìrókò àti thunder ń jà ara ní ìṣeré ó wà níwèé wọn ọlọ ní that same day gangan ni wọn bí wọn níjọ yẹn ní ìrókò àti ara wọn ń jà yà so it was put around 1918 to 1920. sẹ́yìn ni ìrókò ni. gíní ṣùgbọ́n ṣe pé àwọn nǹkan kan ń gbé nù ẹ̀ ìrókò àtàrà níjà ìjọ yẹn gangan wọn bí wọn ó wà níwèé wọn. wọ́n ní it was the day there was a straw between the thunderstorm and the iroko tree ọba agun ni mo ń sọ ń gbà ẹ̀ so nǹkan tó mọ̀ sẹ́ pé ìgbà míì wà wọ́n ní kọ́lẹ̀ èmi sì wà tán mọ̀ ń kọ́lẹ̀ for example nígbà tí wọ́n bí ẹnìkan ó wá jẹ́ ọjọ́ tí ajá kan náà tí wọ́n bí ajá yẹn wọ́n wá ní ọjọ́ tàbí lágbájá ní ọjọ́ tí ajá olúwọlé bímọ wọ́n kọ́ sí ara lé. ọjọ́ tí àbífẹ́mi babalọ́lá ni ọjọ́ tí ajá olúwọlé bímọ. wọ́n kọ́ déètì tèmi lẹ̀. so bó ṣe rí nu àwọn remarkable day memorable day ni very significant day téèyàn ní gbàgbé nu ayé. okay honourable speaker. ṣe rí àwọn factors mẹ́rin kan wà tó máa ń jẹ́ kéèyàn ní ìgbẹ́kẹ̀lé nínú èèyàn màá pín àwọn factors ẹ̀ máa sọ àwọn tó wà ní abẹ́ àkọ́kọ́ ni active engagement and productivity engagement and productivity or proactivity ẹ̀kejì ni independent and critical thinking ṣé n gbọ́ mi báyìí ẹ̀kẹta ni commitment and loyalty ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí fún kọ̀ọ̀kan when you talk about active engagement and proactivity or productivity ó ní ṣe pẹ̀lú irúfẹ́ ẹni tí àwọn èèyàn bá tẹ̀lé tí wọ́n rí pé kì í fi dúdú kì í fi pe funfun kì í sì fi funfun kì í fi pe dúdú proactivity nípa ẹni tí wọ́n rí wípé kí wọ́n tó gbé ìgbésẹ̀ tí yàrá ń jẹ wọn tàbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ ó ti mọ̀nà tá a gbé gbà tó ti gbé ìgbésẹ̀ tó rẹ̀ fún wọn ní proper and effective representation when people are given proper and effective representation when people see that dedication and loyalty and proactivity ní ayé ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní ìgbẹ́kẹ̀lé ní irú ẹni bẹ́ẹ̀ when you are proactive that is o ti máa ń gbé ìgbésẹ̀ lórí nǹkan tó jẹ́ tó ta kókó sí àwọn èèyàn tàbí tó jẹ́ irúfẹ́ tí wọ́n fẹ́ tàbí tó rò pé ó lè mú ayé wọn kó dáa tó wá ti wá sáré gbé ìgbésẹ̀ wọ́n rí pé ẹni yẹn wà proactive kì í ṣe pé àti gbọ̀ngbọ̀ngbọ̀n ṣùgbọ́n torí pé ó rí pé tó tọ́ àti tó yẹ ni. now when you now look at the second one ṣẹ́ni tí mo pè ní the issue of being competent ṣẹ́ngbọ́ competence ṣẹ́ngbọ́ and dedication. now irú yẹn ní ṣe competence and dedication ni pé irú ẹni bẹ́ẹ̀ ṣó kájú òṣùwọ̀n sáwọn tó ti ń ṣe bọ̀ ṣó ṣàṣeyọrí
àṣeyọrí mélòó la lè kà fún ọ̀nà mélòó la lè pé àṣeyọrí rẹ̀ sí ẹ máa gbọ́ mi now tó bá sọ pé àwọn àṣeyọrí ẹ̀ ṣé ara rẹ̀ ló ṣe àwọn nǹkan ìfún ṣó lò fún ìgbéga ara rẹ̀ ni àbí fún ìgbéga ọmọnìyàn ṣé rí àwọn yóò máa build the trust tó mú trust deficit wá ní pé when people are not doing things on behalf of others so they are self-centered self-aggrandization like I said somewhere yesterday most of the things tí àwọn olóṣèlú ṣe ń gbọ́ is political merchandising. wọ́n ṣòwò ni. wọ́n ṣòwò ni and when you look at people who are doing political merchandising they will pay for everything they will pay for conscience. kílódé tó ń fi àdálẹ́ pé ó yẹ gbowó ẹmọ fàdá sọ̀rọ̀ ó yẹ gbowó ẹmọ ọmọ mi ó yẹ gbowó because it's merchandising. okòwò ni iṣẹ́ òwò ni and tẹ́bọ̀dẹ̀ rí iṣẹ́ òwò it becomes circumstantial relationship tó jẹ́ pé when it expires when necessity expires. So when anything becomes circumstantial it becomes a use and dump syndrome or a use and dump mechanism. So tó bá ti di pé use and dump syndrome or use and dump mechanism ni kò sí nǹkan tí àwọn òwe gba ẹni ẹgbọ́n mọ́ trust deficit ó máa wà níbẹ̀ and that is commitment and loyalty. Then independent and critical thinking. I think it's enough for you. When somebody has independent and critical thinking, independence means ẹni tí ó ní ròrí tó dára, ẹni tó ní ròrí tó dára, ẹni tí àkìí tí gbọ̀ngbọ̀n kó tó lè ronú, ẹni tí máa ń ronú lọ́nà tó tọ́, ẹni tí ronú rẹ̀ tó bá àti tún nǹkan ṣe tó bá mu. Náà tí a bá sọ critical thinking ni ẹni tí ìrònú ẹ̀ ṣẹ́gbọ́n tó ní ìgbà àti àkókò tí máa wá láti tún nǹkan ṣe or láti ṣàṣeyọrí or láti pa ènìyàn lẹ́rìn. Ṣé these three things tí mo sọ yìí they are the major factors that defines a man and they are the major factors that unites a man with his community or his environment. Do not be deceived. Ṣé kò sẹ́ni tó wà ní ayé yìí ṣé ń gbọ́ táwọn èèyàn máa antecedent ẹ̀ èèyàn méjì kì í padà nù lọ. If you are coming to me at the point when you need me, if you are coming to me at the point when you think I can be used, if you're coming to me at a point when you think this is the time to bamboozle me with what you have, with the kind of wealth that you have, are you getting what I'm saying? People understand it, but what any choice? Now, when it gets to a point, that way any choice. When it gets to a point, that way realize the level of integrity, dedication, and loyalty, and independent and critical thinking, and outlook, disposition, oh my, to see what has been business. It will not be business as usual. So these three things is what makes people to say we are giving our life unto you. You understand? Do you know what it means to say it is when they are supposed to get something from you and they are contributing to you. They are supposed to get something from you and they are saying no, we are not getting it from you. We are going to contribute for you, contribute to you, contribute our life unto your success. Because we believe your success is our success. It's a collective success. So if they think it's an individual success, see, understand, they will not do it. But because of antecedents, what they have seen over time, what they have witnessed over time, the witnesses, and I read, the testimonies they have gotten, the attitude, and when your attitude will determine your altitude. So these are what makes people to say, okay, we are giving it all. Now, if you're not talking about irú ẹni tó ṣe bẹ́ẹ̀ fún, kí ni òun náà lè fi ṣe fún wọn? I want to tell you this with all sense of purpose. Ṣé irú ẹni tó ṣe bẹ́ẹ̀ fún is already committed. Wọ́n ní ẹ̀ta ṣe lóore tí yóò dùpẹ́ ní ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Irú ẹni tó ṣe bẹ́ẹ̀ fún has discovered everything that was done was born out of love. Not you are not the one who bought them. Ṣé ẹni tí mo rà yàtọ̀ sí ntí wọ́n fún mi ntí wọ́n ṣe fún mi láti inú wa. Irú ẹni bẹ́ẹ̀ ni open conscience pé look, these people gave me their life, they gave me their trust, they built their trust upon me. They irú ẹni bẹ́ẹ̀ tó yẹ kó ṣe ni pé gbogbo services ẹ̀ láti change life wọn ni. Gbogbo ọ̀gbìn ayé láti rí pé òun náà affect life in a positive way. Mọ tó ṣẹlẹ̀ ni many people came to give you one thing. Èrò púpọ̀ ló wá. Ṣé ń gbọ́dọ̀ sọ ẹ pé àbọ̀yọ́ ni bí ní sè èmi nìkan mọ́ gbogbo àwọn tó wà bí wọ́n dá oúnjẹ jọ fún mi oúnjẹ yẹn ti pọ̀ jù fún mi àbọ̀yọ́ ni but tó bá kan tèmi oúnjẹ tó ń dájọ fún mi yẹn what I will now do o ní pé I will now reciprocate láti jẹ́ pé oúnjẹ yẹn kó dọ́dọ̀ tiwọn náà so tèmi ó ṣe ni pé màá wá multiply love tó mi yẹn tó fi gbé oúnjẹ wá fún mi ọ̀nà mi náà wá fi put effort táwọn náà fi jàjẹ́ yó it's possible àwọn kan dá oúnjẹ jọ fún Jésù náà
wọ́n ní àkàrà mélòó wọ́n fún ẹja wẹ́wẹ́ àkàrà mélòó àkàrà márùn àtẹ̀já wẹ́wẹ́ méjì. They gave it to him, that boy gave it to him. Ipe ẹwọn ibi tí ń pa àwọn èèyàn ta ló ní nǹkan bí oúnjẹ tó máa ń fẹ́ jẹ lunch ẹlòmíràn lè fi lunch ẹ̀ lẹ́fún yẹn láìláì ọmọ ẹni lókè no we are going to give it out ó dẹ̀ gbé àkàrà méjì àti ẹja àkàrà márùn àti ẹja wẹ́wẹ́ méjì wá gbogbo ẹ̀ fún ọ ẹmọ tó ṣe Jésù dẹ̀ bless ẹ̀ ó dẹ̀ fi feed 5,000 people èyí tó wá ṣẹ́kù ta ló máa gbé fún. I think wọ́n sá 12 baskets. 12 baskets ló kù ta ló máa gbé fún. àwọn tó contribute ẹ̀ ló máa gbé fún because he has sowed into his life and he's also giving back unto him. So the responsibility falls on you because you because we are talking about what happened yesterday. Yes. To now look at what can I give to these people, how will I satisfy them. Kì í ṣe pé the bẹ́ẹ̀ mọ̀ wọlé wọn. You are not going there to wait and weep. You are not killing them because of development. Because development is for man, not man for development. And what's up? We are not going there. Even if we are going to worship, you are going to provide a better one, unique one that will make them happy. I was in Akwa Ibom State in 2010, 2011 when Akpabio, the present senior president, tó ń ṣe títì ṣẹ́gbọ́n most of these títì tó ń ṣe ń gbà yẹn gbogbo ilé tó ń wọ́n ń gbà yẹn gbogbo ilé compensate handsomely before kan tó wọlé wọn gbogbo sàárẹ̀ tó wà lójú títì wọ́n fún wọn ní owó kan tó fọ́ fi tó sàárẹ̀ wọn ṣe àwọn ìwọ́n bẹ̀rẹ̀ sí ní sàárẹ̀ fake wọ́n mọ sàárẹ̀ gbogbo wọn ló fún wọn àwọn tó ìwọlé wọn ń gbàdúrà kó wá wọlé àwọn because wọ́n mọ̀ pé ibi tó dáa làwọn fi gbé ọ̀pọ̀lọpọ̀ widows ni wọ́n ṣe ilé fún lọ́fẹ̀ẹ́ housing kẹ́sí pé gbalẹ̀ wọn láti kọ́ private housing estate o wọn àgbàlẹ̀ ìlú o ríra ń bẹ́ o ríra ń bẹ́ kí ni mo sì ọ náà ríra ń bẹ́ níbi kí n fi ilẹ̀ ni mo lẹ̀ bó o ṣe ìrora lára ti ibi tẹ́ ta ni yóò mọ̀ pé lẹ̀ bàbá àjùmọ̀ ṣe ilẹ̀ bí ẹ bá talẹ̀ òsàn sọ́pà yẹn. òsà wo bàbá wọn ti talẹ̀ wo tí olúwa nílẹ̀ rí ni. fọlá balẹ̀ jẹ́ mi kọ́ńtúrú ni wọ́n tí ó sọ. torí ìbò tí wọ́n ṣe lọ́jọ́ jp òkú. ní ló jẹ́ jẹ́ bá yọ sí jp bàbá wa dé nù bàbá wa ṣàlù ẹ̀. So what I'm saying in essence is this: you will not come and make them weep. You will not come and tell them you want to develop them to destroy them. No, that's an irony. Yes. You are bringing development on the premises of destruction. You don't look at the magnitude of the destruction compared to the magnitude of the development. You look at what can pay back for the tears and the death of people that have gone. What can revive life that is lost? What can bring back a woman that has children that doesn't collapse because his house collapsed? Ẹ̀dá tí mo sọ kí ni lè mú obìnrin láti ṣubú ilẹ̀ kó kú ṣẹ́gbọ̀n nítorí pé wọ́n wọ ilé rẹ̀ ṣé ẹ lè mú ẹ̀mí yẹn padà is it possible to bring that life? ẹnìkan fi ìjọba sílẹ̀ only the life of one person of Nigeria olomata tún dúkọ̀ wọ́n election of good luck Ipinle Jonathan. So when people's lives does not matter to you, are you getting it? You are not reciprocating the faith they have in you. Dá ìgbàgbọ́ tẹ́lẹ̀ ní ọjọ́ padà ó ti dash ìgbàgbọ́ you dash their hope. You make them regret the first day they cast their vote. ó parí tí wọn ọjọ́ kan kábàámọ̀ ọjọ́ tó tẹ̀ka. I look at you and say I'm saying this morning because I'm telling you Oriyomi Hamzat this morning that these people are giving their life unto you. You have to reciprocate to make them happy and change their status, change their life, make them to know that there is light at the end of the tunnel. Now ibi tẹ́mi lọ ni. Thank you, sir. àwọn méjì kan wà nínú ayé there are two people Ashoka the Great àti Marcus Aurelius. ìjà wà láàrin àwọn philosopher torí wọn ò mọ ta ni ká pè ní philosopher king nínú àwọn méjèèjì. Ashoka the Great ó rule between 304 to 232. nǹkan tó sọ di emperor compassion ni kó tó di pé ó di emperor wọ́n dá mọ̀ pé bọ̀bọ̀ yìí ó lè fi ayé rẹ̀ ó lè fi rúbọ nítorí community tó wà. ara nǹkan táwọn aráàlú rònú pé ẹ wo tí a bá fi lé ìsíwájú pé kó mọ̀ sádàrí wa jẹ̀bi túwà gbogbo stay rẹ̀ láyé compassion ló fi ṣe. àwọn yẹn wò pé eléyìí ló yẹ ká máa pè ní philosopher king. mo sọ pé láàrin àwọn philosophers I'm talking today ìjà sì wà láàrin wọn pé ta ni ká mú ní philosopher king. Another person ni Marcus Aurelius. The last statement ti Marcus Aurelius òun náà ni the first statement ó ń sọ láti gbà tán ti fi sọ̀gá lé gbogbo èèyàn lórí. ó ní think more of death than yourself. ẹ máa rántí ọjọ́ ọkú tẹ́ẹ̀kù láyé philosophy yẹn ló dẹ̀ guide ẹ̀ tú àtàyè rẹ̀ tí tó fi kú. pé gbogbo tẹ́ ẹ bá ṣe láì tẹ́ ẹ bá ti fẹ́ ṣe sáà pé ìjọ kan wà o
wọ́n fi èpè bòrí mọ́lẹ̀ àwọn èèyàn wọn wò pé ta ni káwọn mú gan ní philosopher thing ta lẹni tó rí lè gífù fún society ta ló fi bẹ̀rù sí àwọn èèyàn lọ́kàn ṣẹ́ni tó ṣe gbogbo ayé rẹ̀ àsọkàdì great compassion náà mọ̀ fún tó bá ka sọ tí ó wọ̀ yóò yà bọ̀ yóò fún ẹni tí ò ní ni àbí máa kọ sọ̀rọ̀ ẹlẹ́sọ̀ yẹ pé gbogbo tí ó bá ṣe láì kọ̀rọ̀ pé yìí sì kúnjọ́ kan o màá sì kúnjọ́ kan o màá sì kúnjọ́ kan o in ló gáàdì ẹ̀ tó fi kú tí wọ́n fi lọ́ọ́ fi sọ̀gá pé ókè má bọ̀ you are the great ìwọ la fẹ́ sọ̀gá lórí wa tẹ́yà bá mú philosophy méjèèjì lọ́wọ́ wà lẹ́yìn òní sísè ń làwọn kan gbàgbé lónìí tàbí fi ẹjọba. Thank you.